tọ́ríkọ̀ wo gan-an lẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ àti pé kí ló lé yín kúrò ńbẹ̀? Ok, tọ́ríkọ̀ tí mo ṣe Tìjàníyà ni. Kódà gbà mo fẹ́ ṣe aláàjì wa kanlẹ̀ pè mí ni wọ́n ní tọ́fẹ́ tọ́ríkọ̀ wọ́n ní kí wọ́n ṣe tọkọ̀dìríyà wọ́n ní kí wọ́n ṣe kọ̀dìríyà mo ní kí ló dé wọ́n ní sábùkádì máa ń bínú púpọ̀ wọ́n ní kí wọ́n ṣe kọ̀dìríyà so Tìjàníyà tó fi àwọn ní kí wọ́n ṣe tó àwọn òṣè súfì o tó wá tẹ̀ wọ́n fẹ́ ṣe Tìjàníyà ni wọ́n ṣe Tìjàníyà là ń ṣe but ìyẹn ò dípù náà but ìyẹn ní mukadam tẹ gbọ́wọ́ lọ́dọ̀ wọn. mo ti gbọ́wọ́. Ok. So gbọ́wọ́ a kàn máa lọ sí sáwí sẹ́mà so a bá sì lọ sáwí a tún kú mẹ́ a sì mọ̀lúdì àwọn kan tàn sí jùbá náà lọ. So kò sí kan tó lé mi kú mẹ́ ni pé àgbọ́yé súnà náà ni ó wà lára àwọn kan tó ràn yàn lọ́wọ́ gan bí súnà pé nǹkan táwọn ènìyàn ṣe ò bójúmọ́. Kí wá ní alternative? Súnà ti wà so àmà àpò ní àpapọ̀ súnà ní ọjọ́ ọ̀nà so mo ṣe fi Tìjàníyà lẹ́gbàá yẹn bá ṣe Tìjàníyà wọn. Náà ó dàbí nínú káyà kan tẹ̀ ti sọrí ẹ sọ̀rọ̀ pé ìgbà tẹ́ máa ń lo àwọn mọ̀lúdì ń gbà wọn àwọn ìṣesí wo lẹ rí tẹ́rí pé àwọn ìṣesí ìgbé tí ó bá làákà ìmọ̀ àbí tó lọ pẹ̀lú ẹ̀sìn ẹlòmíì ní ìṣẹ́ lọ mọ̀lúdì míì ó lè jẹ́ pé wọ́n sọ pé kan fi kinní kan wọ́n lé àbí kan ṣé àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ àbí ṣé ẹ rí irú nǹkan bẹ́ẹ̀ rí? Mo rí dáadáa o ṣé ẹ rí àwọn kan wà tẹ́ pé ara nǹkan tó ràn yàn lọ́wọ́ láti súnà náà nìyẹn ṣé kìíní ìbójú ń báyìí àwọn amóhùn ìjọ kan ìgbà wọn jẹ́ tí gbóòrùn súnà rárá èmi àtàwọn tájọ́ á lọ à ń pè ní Lawali mo wá pè pé ọgbọ́n táfà ìwí ó ní kò bá láka ìmọ̀ àfáyé náà ti kú nísìn o ó ní bí ẹ̀bá òun travel lọ́jọ́ kan òun wá fẹ́ ọkọ̀ òun wá fẹ́ wọnú kọ́tà bí wọ́n sì pé Amada Tijani nìyẹn ó wá ní ìmọ̀lúdì ní sọ kọ́dà àdúgbò ló sì bùdí níjọ náà ó wá ní ìwọ̀n sọ fún ọjọ́ náà pé tàbá ti ní problem ká má pè Ọlọ́run o pé Amada Tijani ká má pè ó ní kí ni rí sí pé tó bá pè Ọlọ́run bákan méjì ni wọ́n lọ púpè bákan méjì lọ́lọ́run ó rò sí àwọn bá pé Ibrahim àbí Niyasi àwọn tí mọ́ tọ́ torí pa wọn ẹwà bùbú ńlá láti ẹ̀fì kan lọ́n gbàpọ̀ lọ́wọ́ bò mẹ́rún gbà wa ó ń tọ́ wá pé Ọlọ́run lápẹ́ Ọlọ́run ó ṣàánú mi ó lè gbé ọba nǹkan mú tó gbà já sí alìkìyàmá tó pé yẹn kúnnù àbí kó ṣe fún yàn àwọn bá pé Ibrahim Niyasi ọwọ́ kan mẹ́rin wọ́n ṣe fún rẹ̀ so gbogbo àwọn kan báyìí ó dọ̀tí làkáyìyàn so bákan náà nípa mọ̀lúdì tàbá fẹ́ ṣe mọ̀lúdì ní ilé kéwú gangan tí a wà ó láwọn kan tàà máa ń gbìyànjú pé bọ́lá yóò ṣe wá kọ́dà ó láwọn kan tàà ṣe àjíjọ kan ilé ìgbàgbé láíláí so táà fi mọ́ jú àsùn àdúrà lásán kọ́ wọ́n sà fún anáńkà léhun ẹ̀yẹn náfìlà kíni náfìlà kọ́ àwa tan àpùpà láńtà àwa gbé kíni lébẹ̀ àti kọ́kọ́ rí kíní kan mọ́ àárín ojú agbo àti ní mojú agbo táyọ̀ fi wá àti àbáwọlé so ó sì àkùnkìní òní kìí sókò alọ́run ìrìnà ti tàǹfàdì àmọ́ kìí ṣe so àwọn nǹkan yẹn tí ìbá máa ń pé ọdọ́ ẹmà tí ìbá kẹ́ẹ̀ láti fa èrò wá ní àbí kí wà láàmà fi ṣẹlẹ̀ kérò lè wà láàmà ṣẹlẹ̀ kọ́ àní káró gbà lọ́wọ́ àwọn èèyàn tó ní kíní kérò lè wá náà ní káró gbà so àwọn nǹkan yẹn lè máa ń kọ̀mpí àpapọ̀ pẹ̀lú súnà àsìkíní náà kíní ni kò lọ so àwọn nǹkan lọ́ fi wá sáà núyàn tí ẹ fẹ́ kú ní ẹ̀gbọ́ tán kíní kan mo yọwọ́ pátápátá kíyàn kú bẹ́ẹ̀ so mo ṣe á decide tán yẹn